ẹni tó wá pàtàkó wọra rẹ̀ jù olóhùn wà ń jọ náà níjọ́ tí àbá ti bẹ̀rẹ̀ sí wálé ọba kéèyàn wá láyà yìí pé aza zamanu inú àwọn wáàsí tó gbéṣẹ́ wà dáàmú ìyẹn ni mo fẹ́ ìrẹsì kú mẹ́ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ kéèrè túnṣe ilé ọba ilé Salati ní January 1984 nígbà tí wọ́n pè wọ́n nílé Salati ni ẹyọ kan tèmi ti ń wí ní gbogbo ìgbà mi dẹ̀ lè fi kalẹ̀ hátà yomul kiyama insha Allah òun náà ni pé whoever tó bá rẹ́dì láti àkásà tàríkh Sheikh Adam àbí ó dúró láti ṣe tẹ̀jìríkù sáàsì fún Sheikh Adam àbí Markaz ìjáde tó ń tàn kódà kó jẹ́ pé Trump tó jẹ́ olórí Amẹ́ríkà àbọ́jẹ́ Queen Elizabeth wallahi tallahi ìjáde tó bá àkásà tàríkh Sheikh Adam àbúṣe tẹ̀jìríkù sáàsì whoever ní sọ pé bóńtà òun tún lè kọ́ jẹ́ òun ló wá gbẹ̀mí débi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú péréte bí aya yìí kí lọ́rọ̀ náà bàbá wọn ní hadha zamanu sukut wa mulazamatul buyut wa ridha bil qalil min al qut wa man yakul al haqqa yamut bàbá sọ ní 1984 January 1984 nílé Salati bẹ̀tí gbàtẹ́ mi ń gbọ́ tí wọ́n sẹ́ndì clip yẹn sí mi ẹnìyẹn nínú àwọn wáàsí tó gbé sí wàdámàga nílé ọba kìí ṣe ilé ọba ní ilé Salati January ní 1984 clip rẹ̀ wà bàbá bẹ̀rẹ̀ wáàsí nígbà tó di 1978 bàbá ló di 16 years tá a ti ń wáyà ní báyìí. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على من لا نبي بعده اللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين حضرات أصحاب الفضيلة أصحاب المعالي الكرام السلام عليكم ورحمة الله وبركاته من نادي الشيخ آدم عبد الله الإلوري العلمي للفقهاء والأدباء والمفكرين الإسلاميين جريالي ميلوني ọpẹ́ fún Ọlọ́run àṣekẹ́ṣẹ̀gẹ̀ fún ẹni tó lóore jù nínú ọmọ Adnan òun náà lànàbí tí ọsàn ànábì mímọ́ lẹ́yìn rẹ̀ olúwọba ọ̀tún kẹ́ àti ọ̀tún gẹ̀ di ọmọ bá ànábì Muhammad àti gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn táwọn náà bá rìn lórí ojú ọ̀nà tí ànábì Muhammad láàlẹ̀ ọ̀rọ̀ onípọ̀ nínú àti Sheikh Adam Abdullahi lórí ẹyọ kan tèmi ti ń wí ní gbogbo ìgbà mi dẹ̀ lè fi kalẹ̀ hátà yomul kiyama insha Allah òun náà ni pé whoever tó bá rẹ́dì láti àkásà tàríkh Sheikh Adam àbí ó dúró láti ṣe tẹ̀jìríkù sáàsì fún Sheikh Adam àbí Markaz ìjáde tó ń tàn kódà kó jẹ́ pé Trump tó jẹ́ olórí Amẹ́ríkà àbọ́jẹ́ Queen Elizabeth wallahi tallahi ìjáde tó bá àkásà tàríkh Sheikh Adam àbúṣe tẹ̀jìríkù sáàsì whoever ní sọ pé bóńtà òun tún lè kọ́ jẹ́ òun ló wá gbẹ̀mí débi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàrin ìṣẹ́jú péréte bí aya yìí kí lọ́rọ̀ náà bàbá wọn ní hadha zamanu sukut wa mulazamatul buyut wa ridha bil qalil min al qut wa man yakul al haqqa yamut bàbá sọ ní 1984 January 1984 nílé Salati bẹ̀tí gbàtẹ́ mi ń gbọ́ tí wọ́n sẹ́ndì clip yẹn sí mi ẹnìyẹn nínú àwọn wáàsí tó gbé sí wàdámàga
nílé ọba kìí ṣe ilé ọba ní ilé Sàláàtì January ní 1984 clip rẹ̀ wà. Bàbá bẹ̀rẹ̀ wáàsí nígbà tó di 1978 bàbá ló di 16 years tá a ti ń wáyà ní báyìí. Kẹ́ni tó wá pàtàkó wọra rẹ̀ ju olóhùn àjọ náà níjọ́ tí àbá ti bẹ̀rẹ̀ sí wálé ọba kéèyàn wá láyà yìí pé aza zamanu inú àwọn wáàsí tó gbéṣẹ́ wà dáàmú ìyẹn ni mo fẹ́ ìrẹsì kú mẹ́ ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ kéèrè túnṣe ilé ọba ilé Sàláàtì ní January 1984 nígbà tí wọ́n pè wọ́n nílé Sàláàtì ni ìsàn a lè yọ̀dá èmi ò sì lè gbà kéèyàn kan kọ́ àkásà tàríkì ẹ̀dá tí ń bá mà ìní dákẹ́ torí ọlọ́run bá aláàánú jùlọ yóò béèrè àfáàṣe kìíní rẹ̀ pé ní nkatamta lọ́ọ̀lùmà òǹsí tahata látùrọ̀ gẹ́ra já ilin wà balidin bọ́mba olùjímta fìlìkìyàmàtì náíràn wátàlà habita fìlà àzábì shadid nkatamta lọ́ọ̀lùmà ìmọ̀tọ́lọ́ ń fún ọ tó wọn kọ́fà rẹ̀ tó ń pa wọ́n ń sọ̀rọ̀ tí ọ̀dà nípa àfáà rẹ̀ náà àfẹ́ kọ́ máa wá bínú kọ́ máa wá sọ̀rọ̀ kọ́rọ̀ sí mi ó sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ kùn sí ìta wọ́n padà gbọ́ lágbè rẹ̀ hátà látùrọ̀ gẹ̀rẹ̀já ìlìn wà bàlídì wọn wá padà ní rí ọsí nǹkan kan ọ̀dẹ̀ àti òmùgọ̀ wọn kò pín síbẹ̀ tó mọ òrìjìmta fílkìyàmàtì náírà lẹ́yìn náà wọ́n tún wá fi ọ sínú náà wátàlà hábítà fílà àzábì ṣẹ̀dídì ìzàn wal iyasu billah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ hadha zamanu sukut tí bàbá wí ẹ lọ gbọ́ kílìpù yẹn lè Sàláàtì kò sínú wáàsí tó gbé àbága bàbá ti ga ìyẹn mo fẹ́ ìrẹsì kú mẹ́ kéde ẹsẹ̀ ilé ọba ilé Sàláàtì ni òǹkàlùkù náà kò gbọ́ tó bá jẹ́ pé ìtẹ́mi wí yóò rí bẹ́ẹ̀ ká jáde wáàsí bàbá láti 1975 tí wọ́n ṣe ilé ọba gbogbo ẹ̀ wà lọ́dọ̀ mi kò sí ntọ́jọ́ mọ́ aza zamanu sukut níbẹ̀ ní gbogbo wáàsí èyí tí a ṣe síwájú ká tó wá pé ìtaari clip ẹ̀ àmọ́lé Sàláàtì ní 1984 January aza zamanu sukut wa mulazamatil buyut wa ridha bil qalil min al qut wa man yakul al haqq yamut. Bàbá lọ sọ bàbá ní ìmáàmù gbàtẹ́ ní kí àbá ṣe wáàsí bàbá nígbà tẹ́ ní àṣẹ wáàsí ń bọ́lá gbà Imam Malik ó ṣe ọdún 23 àwọn èèyàn wá ń bí léèrè ìwọ ni máàmù ìwọ làáfà ó ti ń wá bí jẹnáṣà ààrí ọmọ ó ti ń wá àtijọ́ ń sàrákà ní gbogbo nǹkan tó jẹ́ ṣàárù islamiyya ààrí ọmọ kí ló dé wọn ń dá lóhùn pé bẹ́ẹ̀ ni haza zamanu sukuti wa mulazamatil buyuti waridọ bil qalili minal quti wa man yakul laha qayamutu ẹni tó bá lóhùn ó ṣe wáàsí òun ó sòdodo ibẹ̀ náà ni ó parẹ́ sí àsìkò tá a wáyé àsìkò ká dákẹ́ ni àsìkò kó ń lé ó gbélé ni àsìkò kó ń kálukú kó yọnu sí ìwọ̀nba ntọ́lọ̀ ń bá ṣe fún ẹni tó bá lóhùn ó sòdodo yóò kù bàbá wa bọ́dún sàkámọ̀ wa wojú sí adam báyìí ìsàn èyí tí mo fẹ́ yẹn nànànù ní gbogbo bí ọ̀rọ̀ tó bá jọrọ̀ Sheikh Adam tó máa ń parẹ́ o kò kì í ṣe ilé ọba kì í ṣe wáàsí mòlúdì ilé ọba kéde ẹ̀sìn nínú wáàsí pé inú àwọn wáàsí tó gbéṣẹ́ wa Ádámù gà kò sí ń bẹ̀ gbogbo ọ̀nà 100% ni mo fi nullify ọ̀rọ̀ yẹn bí ó ti rí nìyẹn gbogbo tí máa ń jọ̀rọ̀ bàbá mẹ́ta náà ni wọ́n pín sí tó bá rí tọkàn rẹ kọ̀ pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní ó yí padà pẹ̀lú ọwọ́ tó bá rí pọ̀ lágbára pẹ̀lú ọwọ́ wọ́n ní ó yí padà pẹ̀lú ahọ́n tó bá rí pọ̀ lágbára pẹ̀lú ahọ́n ó yí padà pẹ̀lú ọkàn àmọ́ wàdálíkà àdéhàfúlì imán bá nàbí Muhammad ṣe wí ànábì ní kẹ́ ẹ̀ máa fọkàn change ẹ̀ nípa kíní yóò sì dùn mọ́ mi eléyìí lọ lẹ̀ jù nú gbàgbọ́ ahọ́n tẹ́nìyàn fi sọ ahọ́n náà làánú fi sọ mo tún repeat ẹ̀ ní gbogbo oyè ìgbà pé haza samanu sukut kèsì wá sí tí wọ́n ṣe ní ilé sumuwul amir Zulkarnain ibn Muhammad kò kì í ṣe bẹ́ẹ̀ o nílé Sàláàtì 84 ẹ̀wù 84 sígbà tí àbá ti ń lọ ayé kẹ́lí máa pé ọwọ́ àánú àwọn àṣì tó gbé bàbá ga Allah
la alifu kàlà bí o ti ṣe rí nìyà olúwa yáyà markaz walmudir olúwa jẹ́ markaz máa bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà wọ́n yáyà mudir kí mudiru náà máa sẹ̀mí lọ lójú ẹni tó fẹ́ àtẹ̀ntí ọ̀fẹ́ tí wọ́n bá ti ń bínú tọ́lá wọn bá ti bínú parí wọ́n yáyà alimarkazi yún gbogbo àwọn markazi yún wọn máa bẹ̀ lọ àwọn markazi yún o almukhlisuna lil markaz ẹni tó bá láfọ̀ ọmọ fún ọgbà yẹn ni o wọ́n fọ̀rọ̀ ẹ̀hó gbogbo branches markaz tó dáa tó sì pàdé hùn àwọn yẹn lè ní ṣàdúrà fún ṣé Ádámù ti pín gbogbo ọmọ akéwú ẹ̀ kó tó lọ ṣé Ádámù ní mẹ́ta náà ní gbogbo ọmọ akéwú àkọ́kọ́ àwọn kan ti jáde wọ́n kẹ́kọ̀ọ́ jáde akọ wọn nímà nínú ọgbà yìí wọn wá fi wálẹ̀ wọn ò ro aburú pẹ̀lú wa wọn ò blackmail wa wọn ò sọ̀rọ̀ wa káàkiri àìda kò sọ̀rọ̀ lérí àwọn yìí wọn ò já gbogbo ìgbà ni wọ́n ń yọjú sí wa àwọn kan ń bẹ vuruf akaharatihun wa ajbaratihun ìgbà sùrùfù gbà takọlùbátìrì àyà òun ló gbé lómi jìnnà àwọn èyí wọn albábù maftuh lẹ̀kún sí fún wa ní gbogbo ìgbà tí wọ́n fẹ́ wọlé àwọn kan bẹ àṣẹ̀wọ̀n àrùn wọn kẹ bẹ̀rẹ̀ inad wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ takaburu àti gàtírásà sí wa gbogbo ẹni tí máa ń bá wọn àwọn ṣe àyọnu sọ́ńtàn gbogbo ẹni tí máa ń bá wọn ṣe àyọnu sí nà márkàsì tí ń bá wọn ṣe àyọnu sí wàsí àti bàbá ṣe kalẹ̀ nu àwa lè ti ju ẹnìkan tó ju Sheikh Ádámù lọ tójú Sheikh Ádámù lọ ẹni tó ń bú Sheikh Ádámù tí ń bá ń sọ̀rọ̀ Sheikh Ádámù kọ tírà èmi dẹ̀ sọ pé ẹnu tí mo máa ń pa tírà rẹ̀ ìwọ tó bá ní Sheikh Ádámù ṣiṣẹ́ jáde síta kájọ sọ̀rọ̀ nípasẹ̀ Sheikh Ádámù èébì ẹni tó ní mà ìjáwọ́ mẹ́ o tó o bá sọ pé Sheikh Ádámù ò kí lọ́kọ wàláhi wal Qur'anil azim gbogbo ohun tí ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ nu sàfitíkẹ́ẹ̀tì kájọ jáde ká má bẹ́ẹ̀ bu mi ò tiẹ̀ láìkì ká má bẹ́ẹ̀ bu náà àmọ́ ká ṣe ìsìbátòl hakaik ká fò òdodo rẹ̀ ká sì má tijú lérí ní tààfà mi wí á ń sì tẹ̀lé Allahumma adina fi ma hadait as'aluka bi jamalil izza wa jalalil hayba wa izzatil qudra wa jabarutil azama an taj'alani min ibadika salihin alladhina la khawfun alayhim wa la hum yahzanun mo bẹ̀rẹ̀ Ọlọ́run أسألك بجمال العزة وجلال الهيبة وعزة القدرة وجبروت العظمة gbogbo àwọn tó tóbi mo fi bẹ̀rẹ̀ Ọlọ́run kí n bá kó ṣe fún mi an taj'alani min ibadika sọ fi mi sínú ẹrú tó dáa ẹrú rẹ̀ tó dáa ọmọ akéwù rẹ̀ tó dáa kò ní ṣe àfa rẹ̀ kò ní sọ tí ọ̀dà sáfà rẹ̀ kò ní pìtàn abú tí ọ̀dà sílẹ̀ àfa rẹ̀ kò ní sọ̀rọ̀ tí ọ̀dà nílẹ̀ àfa rẹ̀ kò wá ní sàbúrú fún gbogbo anybody kò ní blackmail ẹni kankan tó bá jẹ́ rúre o yóò tún kó lọ́dọ̀ afárẹ oore yóò máa ṣe lọ fún gbogbo èèyàn Olúwa fi wá sínú ẹrúre bẹ́ẹ̀ bàbá fi wá sínú ẹrúre bẹ́ẹ̀ wọ́n tún gbé wa ga débi táwọn ẹni Ọlọ́run dé àwọn alladhina la khawfun alayhi ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ á mú á pa á ṣe kìíní kan fún wa alladhina la khawfun alayhim wa la hum yahzanun àwọn tí yóò sí bẹ̀rù àtìbànújẹ́ fún Olúwa kó fi wá síbẹ̀ ọ̀rọ̀ ò ní jù báyìí náà lọ. Allahumma ja'al dawlatana qa'iman Olúwa dáwọ́lá Sheikh Adam jí ọmọ bẹ́ẹ̀ lọ ni gbogbo ẹni tó bá ara kan pé dáwọ́lá yìí òun fẹ́ wo Olúwa ní tó fẹ́ fi wo òun bá fi ṣe níṣẹ́ ìbájà fún má jẹ́ òpin lérí rẹ̀ jẹ́ ó dérí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tó bá ara kan pé ntọ́kù ni kó wọn bá lé Sheikh Adam jẹ́ ntọ́kù ni kó wọn bá ṣe Sheikh Adam jẹ́ gbogbo kò bá jẹ́ Hausa ni o kò bá jẹ́ tápà ni o kò bá jẹ́ bẹ́rìbẹ́rì ni o kò bá jẹ́ Yorùbá ni o kò bá jẹ́ ọmọ akéwù mọ́ríkàsì náà ni pé ntọ́kù bí ń ṣe balẹ̀ Sheikh Adam jẹ́ ni ntọ́ bá fi ṣe ìwọ̀n ọlọ́mọ sábà fi ṣe irinṣẹ́ ìbájà fún alibarika tanabi Muhammad ọlá ayúbẹ̀ jẹ́ bí Ọlọ́run ọlá pé Sheikh Adam ọba lé ẹnì kankan jẹ́ ọlá pé Sheikh Adam ọba lé kéwù kankan jẹ́ ọlá pé Sheikh Adam ọba okò àfa kankan jẹ́ ọ sọ̀rọ̀ gbogbo àwọn àfa ọ sọ̀rọ̀ wọn dáadáa ó kóṣẹ́ wọn jọ ó jẹ́ ọjẹ́ reference táwọn èèyàn ń lò lónìí wọ́n ti fi ṣe BA wọ́n ti fi ṣe masters wọ́n ti fi ṣe PhD lára aṣọ Sheikh Adam tó sọ al-Islam fi Nàìjíríà ó sọ̀rọ̀ gbogbo àwọn àfa Nàìjíríà àwọn àfa àtàwọn náà nínú bòstáwà àwọn òkèrè sáwọn bòstáwà àwọn wùlàmáwù tọ́jẹ́ tilẹ̀ lárúbáwá ó tún gbé tìlọrin náà ó tún gbé ó ní àwọn àfa yìí náà ní
bí wọ́n ti ṣe tó náà ni àwọn náà kéré nílẹ̀ Yorùbá tí gbogbo àwọn yẹn gbà mà lọ́dọ̀ wọn ìsàn Sheikh Adam tó wá ṣe léyìí báàbá ní tá a máa ṣe fún tó ju àdúrà lọ àtún gbọdọ̀ dúró kẹ́nìkan ló fẹ́ bá ṣẹlẹ̀ jẹ́ ká máa wé ni òun àbí ká máa pẹ́ nìyẹn lé tóun gáàsì sọ pé gbogbo ẹni tó bá ti ní ìnáàd sí mẹ́ríkàsì àgbọ̀dọ̀ tá a wá náà pẹ̀lú rẹ̀ àwọn ọmọ yìí ń ṣe ọlọ́run ò sì ní fi wá sírú ẹ̀ torí ànábì ní la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ànábì lè ṣe mùmíní ǹjẹ́ ìwọ jẹ́ àgbà kí a máa wúwa bá tiẹ̀ ǹjẹ́ ìwọ jẹ́ àgbà kí wọ́n bú wọ ǹjẹ́ ò ní bínú ò ní faraya wáì tí wọ́n fi ń bú yàn wáì tó jẹ́ pé bí wọ́n ṣe bú ọ tí wọ́n náà bú yàn Allahu akbar ọ̀rọ̀ máa lọ gẹ́gẹ́ bí mo ti sọ kò sí nínú nature mi láyé pé èébú àbí tẹ̀jìrì sáásí àbí fọ́sùlù kàlám kéwù bí kì í máa sọ àmọ́ náà di Sheikh Adam tí a bá gbé ọ̀rọ̀ Sheikh Adam lódì ń ṣàlàyé ẹ̀ o ẹ rí i pé mo jáde ní last week mo ṣàlàyé pé Sheikh Adam ṣiṣẹ́ lérí ọmọ kéwù ó sì ní mẹ́ńtọ̀ Sheikh Adam náà lọ sọ fúnra rẹ̀ 1982 bàbá alájí àgbà ló pè wọ́n ní ma sì máa ń ṣe ìwòlí mọ̀ fáwọn ọmọ bàbá wa sọ̀rọ̀ lọ́tọ́ pọ̀ bàbá wa ní afáàtájúlẹ̀ àdábì tó gbé tuntun dé kò bá tilẹ̀ tẹ́lẹ̀ jẹ́ o àmọ́ tó gbé tuntun dé yóò kọ́ni ní kéwú yóò fúnni lóúnjẹ yóò fúnni ní tírà tẹ̀mùrínú là bá sí afáàtájúlẹ̀ ọ̀họ́dà rẹ̀ ló pin fún gbogbo ayé yóò tún wá fúnni lóbìnrin yóò tún wá sọ bá a ṣe lo kéwú yẹn ìwọ máa lọ sókè ní ìwọ máa lọ sí Benin Republic ìwọ máa lọ Dubai ibẹ̀ ni màrí ó ti wúlò ló ti rí dáwà sí bàbá ní tó gbé kalẹ̀ yìí náà wá di nǹkan àbí òdì nǹkan Ṣé Ádámù náà kọ́ni ní kéwú yóò fúnni lóúnjẹ yóò fúnni ní tírà yóò tún wá sọ̀nà bá ti lò yóò tún fúnni lóbìnrin àwa sọ pé gbogbo àwọn ọmọ kéwú wọn mú sọmọ àwọn ọmọ kéwú wọn ni wọ́n fẹ́ ọmọ wọn bàbá wa olóṣùn olóògbé àfàtọ yáàyè ni Usman Suleiman olóṣùn ọfẹ ọmọ Sheikh Adam magaji Sheikh Adam magaji a Sheikh Adam lọfẹ Sheikh Adam lọ wá mú ọmọ rẹ̀ lọ pẹ̀lú owó ara rẹ̀ tó fi ra tíkẹ́ẹ̀tì lọ bá ní Cairo bàbá tún wá lọ àtúnwò wọn ẹgbà ẹrọ owó ń Cairo bẹ́ẹ̀ alájà wa Halima tó fi àfáà Musa Jabal ọlọ́nkọ́ kí àfáà Musa tó kú lẹ́nìkan ní Musa Busairi rùjú aminka nantaziru àtúnjísùlù wàdà amukhanakal kọ́dàrú nígbà tá a fà kú sí Nàìjíríà bàbá náà ló ṣèyàwó fún ọmọ akéwù wọn ni ó sì fi ọmọ wọn àfáà Fatiu bàbá gé tíkẹ́ẹ̀tì fún máa bọ̀ wálé ó sì ra tíkẹ́ẹ̀tì fún wọn àtìyàwó kí wọ́n tún gbé ọ̀pára Cairo Ṣé Ádámù náà ṣe Professor Abdulbaki dé níjọ́ náà tó dé bàbá panlé ọmọ akéwù ẹ̀ ni ọkọ̀ 3 bedroom fún àwa tèmi wà nù àtòrò kan kéré bẹ̀sẹ̀ ta là fà tó ṣerú ẹ̀ fọmọ akéwù ẹ̀ ó tún fún mọ́tò náà mọ́tò tuntun lò Vauxhall ìsàn èmi ò lè gbà kí ẹ máa kásá gbogbo whoever mi ò láàkì ebú àlákà máa sọ̀rọ̀ tí ò dáa fóṣùlù kálá àmọ́ tí n bá mà lérí ọ̀rọ̀ Sheikh Adam wàláhì whoever Trump ló tóbi jù tó bá kásá tàríkì Sheikh Adam yìí jáde tán Queen Elizabeth ló tún tóbi jù wàláhì tàláhì tó bá kásá tàríkì Sheikh Adam wàláhì yìí jáde tọ̀tọ̀ tá lókìtì torí náà torí tí mo fi jáde ní haza samanu sukut wa mulazamatul buyut wa ridwa bil qalili min al qut wa man yaqulu al haqqa yamut kéèsè wáàsí inú àwọn wáàsí tó gbé bàbá ga lá 84 sígbà tí àbá ti ń lo ayé láti 1940 tí àbá ti jáde kí ọba Zulkarnain náà tó gbọ́rọ̀ bàbá kó tó pe àbá 1962 kó tó dára lùmílẹ̀ 1963 bàbá ti jáde sáyé ẹjọ́ la ẹ̀tọ́ bá ní ìsìbáàtù lérí ẹ̀kọ́ mú jáde èmi ni àkọ́ ikú mo ní mo láwọn wá sí bàbá ọ wà nù sẹ̀rí tù lọ́dọ̀ mi tí mo lè proof ẹ̀ tí mo lè provide ẹ̀ ìzàn olúwa mọ́sàbà kẹ́sẹ̀ ká Adam Allahumma ajisik bil hasanati ihsanan wa bis sayyiati afwan wa ghufrana waj'al qabrahu rawdatan min riyadil janna wala taj'al qabrahu hufratan min hufarin nar olúwa
bá a kẹ́ Sheikh Adam bá a sàlékún kẹ́ fún wa bá a ya Rabbana ya ilahi اغفر لشيخنا الوري الحكم بالصالحين في زمرة المرسلين dákun bẹ́ẹ̀ ni o ti ṣe fún Sheikh Adam dákun bẹ́ẹ̀ ni o ti ṣe àlékún kẹ́ òjò àánú àlékún ẹ̀ bá a rọ sí kábàrù wọn kọ́bùrù wọn bá a ṣe bẹ́ẹ̀ fáwọn àfa wọn àfa sọ́lú ẹ̀sìn ní òbí wa àfa Umaru Àgbàjì àfa Àdàmú Nàmájì àtàwọn tí wọ́n jọ lò pẹ̀lú bàbá náà táwọn náà ti fa aṣọ búra nínú ọmọ kéwù ni nínú àfa ni ọlọmọsà kẹ́ gbogbo wọn ọlọ́run ti tóbi rẹ̀ bá a kẹ́ ṣe mùsọ́bà zòglóòrò bá a kẹ́ yísábà lò bá a kẹ́ gbogbo àwọn tí wọ́n jọ lò gbà àfa Dr. Hamidu Ọlágúnjú ni gbogbo àwọn ńláńlá tọ̀nkùtọ̀nkù àfa Yunusu Kírun ni ọlọ́mọsà kẹ́ gbogbo wọn àṣewù Yahya Murtada Agodi ni ọlọ́mọsà kẹ́ gbogbo wọn Abdulwahab Zakariya Amada ni ọlọ́mọsà kẹ́ gbogbo wọn gbogbo àwọn akéwù Sheikh Adamu tí wọ́n jọ lò gbà dáadáa ọlọ́mọsà kẹ́ gbogbo wọn subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim subhana rabbika رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مورتي لوري إثبات الحقائق لأن كافيني له àkọ́kọ́ كلمة pé inú àwọn wáàsí tó gbé Sheikh Adam ga mọ̀nà lọ́fà yìí pé nílé ọba ń bí mọ̀lúdì wọn ti sọ kìí ṣe ilé ọba 84 ni subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين